Ẹ káàsán gbólé, ẹ káàsán gbogbo ọmọ káàrọ̀jì sísè àyínkí látòrí Oduduwa TV rédíò. Ń sìn tẹ́tí mọ ọ̀rọ̀ àṣírí lórí bí wọ́n ṣe ń fi Satan tí wọ́n ṣe ń gbé wá fún yín tẹ́ ń bọ́ lọ́dọọdún tẹ́ mọ̀ tá ti fi hàn yín. Ǹjẹ́ kò yẹ ká gbé tiwa wò? Èṣù ò kì í ṣe Satan o. Ṣé ń gbọ́ mi? Èṣù ó yàtọ̀ sí Satan. Àmọ́ ẹ wo bọ́n ṣe fi ọgbọ́n àrékèrè mọ́ ṣe bò mọ́lẹ̀ tẹ́ ẹ mọ̀. Tẹ́lẹ̀ pé ẹ̀ ń ṣe ọ̀rọ̀ ti Jésù kìnnìkan ṣẹ̀rí náà. Tiwa tó ń bọ̀ ní 24th of December yìí. Ẹ lágbára àwọn alálẹ̀ wa. Ó máa jẹ́ ara àwọn ètò tá a máa mójútó. Ó ṣeé ṣe ká gbé wá sórí ètò ní ìjọ yẹn. A máa ṣe àwọn ètò. Máa fẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní ẹ jẹ́ ká wádìí ń pa ẹ̀. Ṣètìlí sí pé nǹkan tí mo sọ ń pa ọ̀rọ̀ tí ẹ̀sìn tí wọ́n fi púpọ̀ nù àwọn nǹkan tí wọ́n ń ṣe ìbàjẹ́ wọ́n fi pamọ́. Ẹ jẹ́ ká wádìí tipa títí wa káwa náà wo bá ṣe máa gbé sókè. Ọ̀nà àbáyọ fún wa nìyẹn o. Bí a ṣe máa pawó wọlé torí nǹkan ṣe yẹn òun pawó wọlé fún wọn ẹ̀wò báyìí lọ́dọọdún gbogbo àgbáyé. Irọ́ ẹ jẹ́ káwa dúró lórí òtítọ́ wa o. Èṣù kì í ṣe Satan rárá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun.